kí ni arábìnrin yìí sọ pé ó ṣẹlẹ̀ ní wípé wọ́n ní àwọn láǹfààní àti jẹ́ni tó ti bí ìmọ̀ rí kó tó rí pé àwọn fi ọkọ táwọn wà nílé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ ìyá ọkọ àwọn kò jẹ́ káwọn ó gbádùn o, kò jẹ́ káwọn ó gbádùn nílé ọkọ. Wọ́n ní ó kórìíra àwọn pọ̀ jù. Kódà ó ti fi ayé sú àwọn o. Kí ni jẹ́ ló ṣẹlẹ̀ ní wípé wọ́n ní pé gbogbo ìgbàkígbà táwọn bá lọ bá ìyá ọkọ àwọn pé kí ni nǹkan táwọn ṣe fún yín. Wọ́n ní tí ìyá ìmọ̀ ń tẹnu mọ́ ni pé òun ṣẹ̀ṣẹ̀ kankan tó ṣẹ̀ mí bí kì í ṣe pé o ti bímọ rí kó o tó fi ọmọ mi ò sì lè wá fẹ́ ẹni tó ti bímọ rí kó fi ṣe ìyàwó àkọ́kọ́. Ìyá yìí gbé ìgbésẹ̀ ìyẹn ìyá ọkọ wọ́n fẹ́ ìyàwó méjì lé ìyá yìí fún ọmọ wọn. Ohun tó wá yanilẹ́nu jù ni pé wọ́n ní pé wọ́n ṣe ìkómọ ayé gbọ́ ọ̀run mọ̀ fún àwọn ọmọ ìyàwó méjèèjì yìí àmọ́ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tán bí fọ́kọ àwọn. Wọ́n ní pé wọn ò ṣe ìkómọ kankan fún wọn. Ìyẹn túmọ̀ sí pé wọn ò ka àwọn ọmọ arábìnrin yìí wọn ò ká kún ọmọ ọkọ. Ẹ dákun eléyìí tí wọ́n ń jẹ́ kí ìyá yìí ó ti ń fa ìpòrúru ọkàn fún wọn kò sẹ́ni tí wọ́n fẹ́ bá sọ. Ìdí nìyí tí wọ́n fi gbé ọ̀rọ̀ yìí wá sí orí ètò Ojúrí pé bó o là á ṣe é gbà o kí làwọn ó ṣe torí pé àwọn ti wà ní ìkóríta mẹ́ta tí dààmú àlejò báyìí.